Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá lé ìkànnì Jugba Master Channels lẹ ti ń wò wá. Ẹ káàbọ̀ sí orí ètò Bitter Truth, ibi tí a ti ń sọ òótọ́ tó korò. Ó ṣe é gbọ́ fáwọn kan, kan ṣàtúnṣe, kò ṣe é gbọ́ fáwọn kan torí pé wọn ò fẹ́ ṣe àtúnṣe rárá. Ẹ̀yin èèyàn wa lè ǹjẹ́ ẹ ti gbọ́ pé agbésùmọ̀mí tí wọ́n pa ó ti jíǹde padà. Bó tiẹ̀ jẹ́ pé àwọn ìjọba Zamfara wọ́n ti gbéròyìn ẹ̀, wọ́n ti sọ fún gbogbo aráàlú, wọ́n láwọn ti pa Kàṣálá o. Mò ń bọ̀ ńbẹ̀, à á sọ̀rọ̀ lórí ẹ̀, a máa gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́, a máa gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́. Kí ni ìta fẹ́ sọ nípa ẹ̀? Ẹ ṣáà máa bá mi bọ̀. Bákan náà, olórí oko àwọn agbófinró ọlọ́pàá IG Túnjí Dìísù, wọ́n mà ti pariwo lórí nǹkan kan, lórí àwọn nǹkan ìjà olóró ni. Ẹlẹ́kejì, ìbéèrè wà lórí ọ̀rọ̀ Gúmí. Ìbéèrè wà lórí ọ̀rọ̀ Gúmí. Ẹlẹ́kẹta, ọ̀rọ̀ tí alàgbà Sákíọ̀ sínú àwọn tí wọ́n jí gbé tó sọ nígbà tí wọ́n fi wọ́n lẹ̀ tán. Àgbọ̀ra àdébẹ̀ nǹkan ara máa mú lẹ́sẹsẹ ṣùgbọ́n ànígbára wa lákòókò. Ẹ jábọ́ sórí ọ̀rọ̀ Zamfara. Tẹ́ ẹ bá rán ní ọjọ́ 10 oṣù keje ní àwọn ológun sọ wípé àwọn ti pa ọ̀gbẹ́ni Sanni-Yellow tó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn olórí àwọn agbésùmọ̀mí tíjọba ń wá nígbà tí wọ́n lọ dojú ìjà kọ wọ́n ní Danjiba ní Aka local government ní Zamfara state. Nígbà tí wọ́n parí ọ̀rọ̀ yìí tí wọ́n bọ́ síta wọ́n ní àwọn ti pa Kàṣálá o, ìyẹn Sanni-Yellow. Sanni-Yellow mà ti jíǹde, ó jíǹde kúrò nípò òkú. Torí Kàṣálá fúnra ẹ̀ bọ́ ọ̀tá, ó bá àwọn èèyàn sọ̀rọ̀, ó jáde nínú igbó ọba tó wà, ó wà sáàrin ìlú, ìyẹn olórí àwọn agbésùmọ̀mí nílùú Zamfara. Nígbà tó sọ̀rọ̀, ó sọ ìyálàyà ọ̀rọ̀ sí gómìnà wọn, ìyẹn gọ́vnà Dáúdà Lawal. Ó ní Dáúdà Lawal kànràn kó mójútó ètò ààbò àwọn ajínigbé àti agbésùmọ̀mí. Òun tóun ò kú lòun pariwo pé òun ti kú. Ó kí gbogbo àwọn olólùfẹ́ ẹ̀, onítẹ́rọ́rìsì ń kí àwọn olólùfẹ́ ẹ̀. Kódà ó sọ síbẹ̀ wípé àtàwọn tó fẹ́ òun. Ìgbà tó ń sọ̀rọ̀ yìí, wọ́n láwọn oníròyìn wà ń bẹ̀. Ó jókòó sórí ọ̀kadà, adẹ̀rí àwọn, wọ́n gbé àwọn ọmọọṣẹ́ méjì tẹ́ gbé wọn dání láàrin ìlú. Ọláyà ọba ọ̀tà. Ẹ̀yin aráàlú, kì í ṣe ní Zamfara nìkan, kí lẹ rò pé ó ń ṣẹlẹ̀ láàrin àwọn agbésùmọ̀mí àtijọba? Kí ni ìjọba rò? Ṣé àwọn ológun ló jẹ̀bi ni? Àfi kọ́lọ́hun kó sọ wa lọ́rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yìí. Kọ́lọ́hun kó gbà wá lọ́wọ́ àwọn gómìnà àti àwọn ọmọ ogun. Ṣé ọmọ ogun ló ń parọ́ ni? Àbí ká sọ pé wọn ò dá Kàṣálá, wọn ò dá mọ̀ yín Sanni-Yellow. Nígbà tó wá bọ́ ta ní ìsìn, kí ni àwọn ọmọ ogun wá fẹ́ jáde kan wá sọ? Kí ni gómìnà ìpínlẹ̀ Zamfara Dáúdà Lawal fẹ́ sọ fáráàlú? Ó sọ̀rọ̀, ó ní ṣe ẹni tẹ́ bá ti pa, oníṣe òun lè máa rí báyìí láàrin ìlú. Òun Sanni-Yellow òun ò kú o. Ó sì ń bá gómìnà sọ̀rọ̀ pé kó mójútó ètò ààbò ìlú ẹ̀. Àwọn wo ló ń dá àìsí ààbò sílẹ̀? Ẹ jẹ́ ká fura dáadáa. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yìí, nǹkan tí ń ṣe wá o. Torí pé àwọn tá à ń yàn sípò tí ó dẹ̀ ń gba security vote, tí wọ́n á dẹ̀ ṣe nǹkan kan lórí security vote, tí wọ́n tún lè bọ́ ọ̀tá ní nǹkan tí wọn ò rí àrídájú ẹ̀. Kí ni àwọn ìròyìn irọ́ tí ó ń bọ́ síta látọ̀dọ̀ àwọn gómìnà yìí? Anyway, àmẹ́ni tó jẹ̀bi báyìí. Bóyá information tí wọ́n fún gómìnà lòun tẹ̀lé, ṣùgbọ́n kí ni àrídájú? Kí ló dé tí wàhálà Zamfara gan pọ̀ tí ọwọ́ bá tẹ Sanni-Yellow nísìn? Àwọn náà ni wọ́n sọ pé ó ti repent o.
ta ló ń ṣèjọba ìlú yìí gangan? Àwọn agbésùnmọ̀mí ni àbáwọn olóṣèlú tá a yàn síbẹ̀? Ayé democracy tá a wà yìí, ṣé ká mọ̀ kábàámọ̀ pa wà láyé democracy ni? Ṣológun ó mọ̀ parọ́ fún wa pé àwọn pa olórí ogun. Tẹ́ ẹ bá sì wò dáadáa, ó ti pé bí ọ̀nà bíi mẹ́ta bẹ́ẹ̀ tí wọ́n sọ pé wọ́n ti pa olórí agbésùnmọ̀mí kan o, tí ó tún padà bọ́ ta pé òun rèé o, wọn ò pa òun o. Àbápayọ ni wọ́n ń lò ní. No, ká tètè mọ̀ ni o. Tàbí ká ní àwọn tí wọ́n sọ pé àwọn pa lágbájá, àwọn pa tẹ̀mọ̀dò, kí ló dé tí wọn kì í ya fọ́tò ibi tí wọ́n ti pa wọ́n? Òkú rẹ̀ ọ̀sán ni ẹ má ya fọ́tò òun kẹ́sì fún aráàlú. Ìgbà wo la fẹ́ bọ́ nínú irọ́ ń parọ́ fún rọ́bà yìí? Ìgbó la fẹ́ bọ́ ń bẹ̀. Anyway, IG Túnjí Dìsù wọ́n ti fọhùn sókè, wọ́n gbóhùn sókè lálálá ni o. Wọ́n ní ká fura o, ká fura gidigidi ni o. Àwọn nǹkan ìjà olóró táwọn èèyàn kan ń kó káàkiri tí wọ́n ń kó wọ̀lú, ẹjá fura ládùúgbò wa o. A ní láti ṣọ́ra gidigidi. Ṣé rí gbogbo àwọn tírélà táwọn ará bí tí wọ́n fi ń kó wọn wá, ṣé èèyàn nìkan ni wọ́n ń kó wá sápá ọ̀dọ̀ wa? Kí ló dé tí wọ́n ń kó wọn wá sápá ọ̀dọ̀ wa? Torí 2027 ni o. Ẹ jẹ́ á gbàdúrà kí bí ó má ṣẹlẹ̀ ní 2027 torí n tá à ń wò lọ yìí nílẹ̀ Yorùbá tí ààyè ń gbẹ̀kùrù ọ̀dàn, àwọn ará bí, àwọn ará òkè ọya tí ń kó ìbọn padà kó gbogbo ẹ̀wọ̀lú pẹ̀lú tírélà. Èrò ọkàn wọn ni wọ́n fẹ́ múṣẹ. Wọ́n ti ń ṣiṣẹ́ tọ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó má lè wọlé lẹ́lẹ́kejì. Ààrẹ Tinubu, àwọn kátó, àwọn ará bí náà ìtí ẹ bá fẹ́ ni wọ́n fẹ́, wọn kọ́kẹ́ mi ṣòfò. Bó ni wọn ò ṣe nífẹ̀ẹ́ mi tiwa ṣòfò, ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin gómìnà, ẹ̀yin ọba, ẹ̀yin àgbààgbà, ẹ ti ẹ̀já sọ̀rọ̀ àwọn gómìnà tí wọ́n gba security vote, ẹ̀yin tilẹ̀ Yorùbá South West. Kílẹ̀ múra lẹ̀dẹ̀, báwo lẹ ṣe múra lẹ̀dẹ̀? Ìyẹn àwọn ará bí tí ń kó nǹkan jẹ ogun wọ bí. Ṣé ó wá nira láti ẹ̀ tí wá ní àwọn tó máa wò wípé kí làwọn ará bí yìí kó tí wọ́n máa yẹ̀ wò? Kí ló dé tó jẹ́ pé lẹ́nu ìloro ìlú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá kò sí àwọn tó máa ṣe àyẹ̀wò kinní yìí? Èló lẹ fẹ́ san fún àwọn tẹ́ ẹ fẹ́ kó síbẹ̀? Ká pé ọlọ́pàá ń ṣiṣẹ́ tiẹ̀, ìlú kọ̀ọ̀kan sì lè organize pẹ̀lú àwọn ìdí tí wọ́n dì àmọ́ra gidi láti máa wo àwọn tírélà tó wọ inú ìlú kọ̀ọ̀kan. Ẹ̀yin gómìnà yẹn má jẹ́ kán pa ilẹ̀ Yorùbá run. Ẹ má torí àpò tí pé owó rẹ̀ security vote kẹ́ẹ̀sì fẹ̀mí wa wéwu. Èèló lè fẹ́ nánú owó tẹ̀ ń gbà? Kó tiẹ̀ jẹ́ tó géètì yẹn nìkan ni wọ́n ti ń ṣe àyẹ̀wò àwọn nǹkan tírélà tó ń wọlé. Gbogbo àwọn ibi tọ́nà ti wọlé Yorùbá kò sí nǹkan kan tó stọ́ọ̀pù gbogbo ìlú yìí, gbogbo ilẹ̀ Yorùbá láti fọwọ́sowọ́pọ̀ láì fi ti ẹgbẹ́ òṣèlú kankan ṣe. Àwọn bọ́n kan bá ti ń fòkè làwọn kan máa fà á lẹ̀. Wo ti Akérédolú tó dá Mọ̀tẹ́kùn lẹ̀ nílẹ̀ Yorùbá, irú orúkọ wo lẹ̀yin fẹ́ ni? Àti ẹ̀wà rí traces kankan pẹ́ ìmúra alẹ̀ ìdáwọn ará bí o. 2027 sì dé tán o. Kọ́lọ̀ kó ṣàánú wa. Ìbéèrè tá a fẹ́ béèrè lórí ọ̀rọ̀ Gumi ní Benue, wọ́n ti lé àwọn onímọ̀ọ́lù kan gba ibi tí wọ́n ti wá lọ. Wọ́n mórí lọ́nà Cameroon àti Mali. Bó bá wá jẹ́ bẹ́ẹ̀, kí ló dé tí wọn ò mórí lé nọ́ọ̀tì? Léyìí tó túmọ̀ sí pé lóòótọ́ wọn kì í ṣe Fúlàní Nàìjíríà, wọ́n wá kógun jà wá ni. Kí ló dé tí Gumi ń gbèjà wọn? Kí ló dé tí Gumi ń bá wọn dòwò pọ̀? Wọ́n ní wọ́n mú àwọn tí wọ́n bá wọn tẹ́rọ́rìsì dòwò pọ̀, wọ́n dárúkọ gbogbo wọn, àwọn tán mú gbogbo ẹ̀, wọ́n á dárúkọ Gumi. Kí ló dé? Kí ni Gumi fi ṣorí? Kí ni kọ́ńtíráàtì tó wà láàrin wọn àtijọba tí wọ́n fi rò pé Gumi ọ̀jẹ̀ lẹ́ni tí à ń lè mú?
kí ni Gumi ń gbèjà àwọn Fúlàní Mali, Cameroon, Chad, kí ló ń gbèjà wọn fún? ká gbà wípé àti màálù wọn àti gbogbo wọn lé wọn kó ń bẹnu ẹ̀. ọmọ Yorùbá ṣé kò tó àkókò ká fi màálù jíjẹ lẹ̀ náà káwa náà sọ fún wọn wípé ẹ máa lọ. bá a bá jẹ̀fọ́ lásán tán bàbá wa ráyè lọ oko tí wọ́n dáko tá a gbin olú bá a ti ń jẹ láyé àtijọ́ tá a jẹ ewúrẹ́ tá a ráyè pa àwọn ẹran ọ̀gbẹ́ nínú oko wa yóò mọ̀ dówó fún wa nílẹ̀ Yorùbá. àwọn ará bí ń bọ̀rọ̀ ajé ilẹ̀ Yorùbá jẹ́, wọ́n fẹ́ wọlé Yorùbá, ọ̀pọ̀lọpọ̀ wọ́n lè mórílẹ̀ Yorùbá bí wọ́n ṣe lé wọn bẹ́nu ẹ̀. kí là ń ṣe tá a fi ń gbáradì délé? ẹ̀yin ọba ẹ má dákẹ́ o, ẹ pe àwọn gómìnà ìlú yín, ẹ pè wọ́n ṣàkíyèsí kó má jẹ́ pé ọ̀dọ̀ yín làwọn ará bí ọ̀wà padà fẹ́ àbọ̀lé o. ṣe mọ̀ pé wọ́n kúkú gbádùn kan máa jọba gbé, wọ́n gbádùn kan máa jọba gbé. Ọlọ́run ní jẹ́ wọn ó jí yín gbé o. níbi tá a wá wà nílẹ̀ Yorùbá lénìí, ṣe mọ̀ pé ó ti dájú wípé àwọn ará bí ní àjẹ́ndà kì í sọ̀rọ̀ ẹ̀sìn nìkan, wọ́n fẹ́ gbalẹ̀ wà ní. gbogbo àwọn tó dẹ̀ fẹ́ gbàbọ̀dè lára àwọn ọba ẹgbẹ́ yín tó kó wọn mọ́ra tó ní kò sí wàhálà ọmọ ìyá àwọn ni wọ́n, ṣé Fúlàní Nàìjíríà ló kó mọ́ra àbí Fúlàní Chad àbí ti Cameroon àbí ti Mali? adẹ̀ ń wòran lóòótọ́ kò síbi tó ní kálukú ò lè gbé, ṣùgbọ́n tí kì í bá ṣe ọmọ Nàìjíríà, ìwé wo ni wọ́n ní tí wọ́n fi wọ Nàìjíríà? ṣé kò yẹ kíru ọba bẹ́ẹ̀ gan sun ẹ̀wọ̀n tó bá gba àwọn tí ò níwèé ìrìnnà tí wọ́n dẹ̀ ń ṣọmọ Nàìjíríà tó bá kó wọn tira? ó mìn pé irú ọba bẹ́ẹ̀ náà fẹ́ kógun jà wá nílẹ̀ Yorùbá ni. ó mìn wípé àjọmọ wọn ni. ó mìn pé olówó tó ń gbà lórí ẹ̀ ó dẹ̀ níṣẹ́ tí wọ́n fẹ́ ṣe fún un. tó bá tó àsìkò ṣùṣù wọ́n ní kinní kan á là. ẹjá kò ń bẹ̀ à ń tẹ̀síwájú nìkan ní Ijoba Master Channels. alàgbà Sakios lára àwọn tí wọ́n jí gbé, wọ́n ló sọ̀rọ̀ tó pọ̀ a ti fi ṣètò, ṣùgbọ́n àní padà sọ lórí gbogbo nǹkan tá a ti sọ sẹ́yìn. gbólóhùn kan lọ̀rọ̀ ẹ̀. ó ní wọ́n di aṣọ máwọn lójú fún 16 days. ó ní wọ́n wá bá ọ̀rọ̀ yìí ti di oríṣiríṣi táwọn èèyàn ti ń ṣépè fúnra wọn. ẹni tó bá ní wọ́n fi ṣe òṣèlú ni àwọn èèyàn á gbé pèlé, ẹni tó bá ní wọ́n fi ṣe gbá ni èèyàn á gbé pèlé, ẹ bá ní òrí bẹ́ẹ̀ wọ́n á gbé pèlé. a dẹ̀ ń béèrè pé kí lẹ̀yin ìjọba fẹ́ sọ aráàlú dà? ṣùgbọ́n a tún fẹ́ béèrè kinní kan o. olórí ológun tó kú nígbà tí wọ́n fẹ́ lọ rescue àwọn ọmọ oríire, kí ló pa? kí ló pa? nígbà táwa kan máa ń sọ wípé wọ́n arrange ẹ̀ ni, ṣé wàá dẹ̀ pa olórí ológun? àbí wọ́n kàn mọ̀ fẹ̀mí ẹ̀ ṣètùtù ni pé kọ́ mọ́ dàbí ẹni wípé wọn rí nǹkan kan, ẹja pa olórí ológun? àkódẹ lè rí bẹ́ẹ̀. ọ̀dà bí ìjọba bá wá ń parọ́ táwọn èèyàn ní ẹ fi ṣòṣèlú, mi ò sọ pé ìjọba ìpínlẹ̀, mi ò sọ pé ìjọba àpapọ̀ o, ká sọ pé ìjọba ń parọ́, ṣé àwọn ẹbí àwọn ẹni tí wọ́n gbé fọ́tò ẹ̀ síta pé ó kú, ṣé àwọn náà wọ́n ń parọ́ ni? ṣé ọmọ wọn ò kú ni? ṣé bàbá wọn ò kú ni níbi tí wọ́n ti ń lọ rescue? a sọ pé wọn ò fi ṣòṣèlú, a dẹ̀ sọ pé wọ́n fi ṣòṣèlú. ọ̀dà bí ìjọba bá ń parọ́, ṣáwọn ológun náà ń parọ́ ni? ẹ wá gbọ́ o, bẹ́ẹ̀ ṣe lè la gbogbo aráàlú lọ́yẹ̀, ìjọba àtẹ̀yìn security agent yìí bẹ́ẹ̀ ṣe lè là wá lọ́yẹ̀ lórí àwọn ọmọ tẹ́ ẹ gbà á lẹ̀ lórí rẹ̀ làwọn fọ́nrán kọ̀ọ̀kan ẹ̀ẹ̀kan lè ṣàdédé lọ rú bẹ́ẹ̀ kẹ́ ẹ mọ̀ ní fídíò kẹ́ ẹ mọ̀ táwọn èèyàn bá sọ pé torí security ẹ̀yin security agent yìí ó ti tó àkókò kẹ́ ẹ jẹ́ káràlú mọ ìrìn àjò tẹ́ ẹ rìn bẹ́ẹ̀ ṣe gba àwọn pípù sílẹ̀. torí alàgbà Sakios ní àwọn fẹsẹ̀ rìn débi tẹ́ ẹ ti receive àwọn ni. ìròyìn yẹn ni wọ́n ń gbé káàkiri allegedly pé alàgbà Sakios sọ pé wọ́n sọ fáwọn pé a fi yín lẹ̀ lọ́la o. wọ́n tún béèrè lọ́wọ́ àwọn pé ṣé fẹ́ wẹ̀. mo dẹ̀ sọ lórí ètò mi kan pé tó bá jẹ́ irọ́ ni àwọn tó gbé ìròyìn yẹn jáde pé ilé iṣẹ́ yẹn olórí burúkú ni wọ́n. àmọ́ à ń rí báyìí
àti bá pàdé lóòótọ́ la alàgbà Zaccheaus sọ̀rọ̀ yìí ta ló ń parọ́ nínú alàgbà Zaccheaus àti àwọn rescue team ta ló ń parọ́ ẹnìkan wọn ló jáde ó sọ ìdí tí àwọn ajínigbé tí wọ́n fi pa méjì nínú àwọn tí wọ́n fi bẹ́ alàgbà Oyèdòkun lórí kí ni ò bá ṣe àwọn tá a jọ ń pera wa lọ́kàn nìyẹn o ṣùgbọ́n nísìnyí ó dájú pé wọn ò ń ṣọmọ Nàìjíríà a kì í ṣe nǹkan kan náà Gumi àti wọn ní nǹkan kan náà tí Gumi bá lè máa gbà wọ́n lẹ̀ tí Gumi bá dẹ̀ lè máa jáde pé ẹ lè pa tẹ́rọ́rìstì tí Gumi bá lè jáde pé àwọn ìjọba mọ̀ wọ́n ń kọ̀ọ̀kan kódà wọ́n mọ ibi tí wọ́n wà kí lè ṣe fẹ́ tú okùn lọ́rùn wa tá a fi fẹ́ mọ kí ló ń ṣẹlẹ̀ gan. ẹ má fi ẹ̀mí aráàlú ṣètùtù 2027 gbogbo káàdì tí ẹ bá fẹ́ play láàrin ara yín á dẹ̀ tó sọ lẹ́ẹ̀kan sí ẹ fẹ́ bí yín play ẹ̀ ṣé lóòótọ́ la alàgbà Zaccheaus sọ lára àwọn tí wọ́n jí gbé pé àwọn receive àwọn ni àwọn gan ò tó débi táwọn agbésùnmọ̀mí wà ta ló ń parọ́ kí ló pa olórí ológun tó kú tó bá wá jẹ́ géèmù ní tẹ́dẹ̀ lè pa èèyàn méjì tí wọ́n bẹ́ orí arákùnrin yẹn ẹ mọ̀ wípé ẹ bẹ̀rù Ọlọ́run àwọn tó pààyàn náà tí wọ́n géèyàn lórí tí ẹ̀dẹ̀ ni wọ́n ń ṣe àdúrà ní àkókò tó yẹ kán ṣe wọ́n ń gbàdúrà lásìkò tó yẹ kán ṣe wọ́n dẹ̀ ń pe Ọlọ́run nílànà ti mùsùlùmí irú wọn yẹn ni Gumi wá ń sọ pé èèyàn dáadáa ni wọ́n lè ronú pìwàdà ẹni tó ń bẹ̀yàn lórí a máa ronú pìwàdà ni kó bẹ́ orí àwọn tó ti bẹ̀yàn kó bẹ́ gbé níbo ni fọ́tò àwọn ẹbí àwọn tẹ́rọ́rìstì tẹ́lẹ̀ mú yìí níbo ni fọ́tò wọn àti fídíò wọn wà tí wọ́n ní wọ́n ṣe fídíò àlẹ́jẹ́lẹ̀ pé tẹ́ ẹ bá ti pa àwọn tó wà lọ́dọ̀ yín àwọn eléyìí náà á pa wọn ni o ká gbà wípé ilé DSS ẹ ṣe ẹ kú iṣẹ́ pẹ̀lú làákàyè gbogbo ẹ̀yin security agent ẹ kú iṣẹ́ gbogbo ẹ̀yin rescue team ẹ kú iṣẹ́ ṣùgbọ́n bóò la ṣe fẹ́ mọ̀rìn àjò yẹn kò sí fọ́tò rárá ṣé ẹ̀yin náà rò pé yóò máa dàbí ẹ̀tàn lójú àwọn èèyàn àbí ṣé fún security reason náà ni láàfin rí fídíò àti fọ́tò àwọn tí wọ́n pa láàfin rí fídíò bẹ́ẹ̀ ṣe ìrìn àjò díẹ̀ ìgbà tó lóye Sunday Igboho ń wọnú igbó lọ gbogbo bó ṣe rìnrìn àjò ẹ̀ díẹ̀díẹ̀ la rí o níbo ni tọ̀dọ̀ yín wà ẹ kú bẹ́ẹ̀ ṣé wò wá níkànnì Jùgbà Master Channels mo kí yín o Ṣeun Agboola lórúkọ tèmi Bitter Truth lè tó tiwa o orílẹ̀-èdè Nàìjíríà àfàlọ́lọ́run lọ́wọ́.